الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى، وصلاته وسلامه على المصطفى وعلى آله المستكملين الشرفا، وكل من بهديه اهتدى وسار على نهجه واقتفى. أدعوك فالله ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ni a fi ọpẹ́ fún. Ìkẹ́ àti ọlọ́run kó máa jẹ́ ti aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad àti gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ pátá àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé lánàá rẹ̀ tó fi máa di ọjọ́ ẹ̀san. Pẹ̀lú ògo ọlọ́run, àkọlé tí a fi bára wa sọ̀rọ̀ lónìí ó jẹ́ àkọlé tó ṣe pàtàkì nínú ìtẹ̀mí ayé ọmọnìyàn. Àkọlé náà ni al-khawfu war-raja. Al-khawfu war-raja, ìjáyà ọlọ́run ọba àlékiọlá àti ìmáraka oore lọ́sọ́dọ̀ ọlọ́run, ìmáṣe àfọkàntẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run ọba àlékiọlá. Ẹ rí pé al-khawfu war-raja táwọn sàlàyé fúnra wa yìí ó jẹ́ kan nínú àwọn a'malul qalbiyya, àwọn aṣẹ́ tó jẹ́ pé ọkàn la máa fi ṣe. Iṣẹ́ tá a bá fi ọkàn ṣe ó jẹ́ iṣẹ́ tó pàtàkì gan ju eléyìí tí ẹ pé a fi ara ṣe lọ. Torí pé ọkàn ọmọnìyàn olódà gẹ́gẹ́ bí ọba tó yẹ pé oríkèéríkèé ara yòókù ó rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ asẹ́ fún ọkàn ọmọnìyàn. Eléyìí ló mú òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam tó fi sọ fúnkan nínú àwọn sàhábà yìí pé ọmọnìyàn pé ìgbàgbọ́ ọmọnìyàn kò lè tí ì dúró ṣinṣin títí tí ọkàn rẹ̀ ó fi dúró ṣinṣin. Ìdúró ṣinṣin ọkàn òun náà ní kó jẹ́ pé ọmọnìyàn yóò ṣe Ọlọ́run láso níbi ìjọsìn fún Ọlọ́run ọba, níbi gbígbé tóbi fún Ọlọ́run, bákan náà níbi títẹ̀lé àṣẹ Ọlọ́run àti níbi jíjìnà sí àwọn nǹkan tí Ọlọ́run ọba àlékiọlá tó ṣe léèwọ̀. Ẹ̀rí ìbẹ̀rù àti ìjẹ́yà Ọlọ́run tá a sọ yìí, Ọlọ́run ọba àlékiọlá kò fẹ́ ká gbé fún nǹkan míì lẹ́yìn òun Ọlọ́run nìkan lọ́ba tó lẹ́tọ̀ọ́ sí. Nínú Suratu Al-Imran, Ọlọ́run ọba àlékiọlá mú pa wá láṣẹ ń bẹ̀. Ọlọ́run ní pé فلا تخافوهم فخافوني إن كنتم مؤمنين. Ọlọ́run ní ẹ má ṣe páyà wọn, ẹ má ṣe gbé ìbẹ̀rù, ẹ má ṣe gbé fún wọn, ìyẹn àwọn ọmọ ogun ṣàìtán, ẹ má ṣe páyà wọn. Ṣùgbọ́n tààrẹ gbọ́dọ̀ páyà èmi Ọlọ́run ní kẹ́ ẹ páyà, ká ní lódodo ni ẹ bá nígbàgbọ́ nínú èmi Ọlọ́run lóòótọ́. A rí pé ìpáyà Ọlọ́run yìí nǹkan tí ó máa ti ọmọnìyàn lápapá lọ síbi iṣẹ́ olóore ṣíṣe ni, tí ó sì máa kọ̀ fún ọmọnìyàn níbi ìwà àbàjẹ́. Nínú àwọn ẹ̀rí tí ó fi ìdí tó wà nínú Qur'an alápọ̀nlé tí ń tọ́ka sí pé àwa mùmìnì agbọ́dọ̀ jẹ́ tí ó máa jáyà Ọlọ́run ní gbogbo ìgbà. Ó ní ááyà tí Ọlọ́run ọba àlékiọlá tó fi ń bá wa sọ̀rọ̀ nínú Suratul Rahman. Ọlọ́run ní waliman khafa maqama rabbihi jannatan fabi ayyi ala'i rabbikuma tukadhiban zawata afnan. Ọlọ́run ọba àlékiọlá ní gbogbo ẹnìkan wù torí ó jẹ́ tí bá ti ń páyà Ọlọ́run ọba, tí ń páyà àti dúró níwájú Ọlọ́run sì sí rosẹ́, àlìjánà onídẹ̀ra méjì, ọgbà onídẹ̀ra méjì ń bẹ fún ẹni bẹ́ẹ̀. Ọlọ́run ọba àlékiọlá ní èwo nínú àwọn àmì Ọlọ́run ọba ẹlẹ́dàá tó dáwọ̀ àlìyàn àti àlìjànú, èwo nú ẹ̀ là ń pè nírọ́. Ọlọ́run àlìjánà tó sọ yìí zawata afnan, eléyìí tó ní àwọn ẹ tuntun òní. Nínú ọ̀rọ̀ míì Ọlọ́run ọba àlékiọlá tó ní pé فمن خاف مقام ربه ونهى النفس عن الهوى. ẹni yòówù tó bá páyà àti dúnwájú Ọlọ́run ọba àlékiọlá tó wá ń pọ̀ fúnra rẹ̀ ń pa tífẹ̀ẹ́ ẹnu rẹ̀ ń pè lọ síbẹ̀, irú ẹni bẹ́ẹ̀ fa innal jannata hiya al-ma'wa. Ntí yóò jẹ́ àbùdé sí irú ẹni bẹ́ẹ̀ níjọ́ gbọdọ̀ al-qiyama òun náà ni àlìjẹ́nà onídẹ̀ra. Àwọn ọmọ àlìjẹ́nà nígbà jẹ́ pé nù sísí mùmìnì láyé ń bì òun kọ́ pé yóò máa wà bayna al-khawfi war-raja. A máa jẹ́ tí ó máa bẹ̀rù Ọlọ́run, kò ní wá mọ bẹ́ẹ̀ nìkan, a tún máa ṣe àfọkàntẹ̀ lọ síwájú Ọlọ́run ọba àlékiọlá. Ìkànnì méjèèjì kò gbọdọ̀ jura wọn lọ, méjèèjì gbọdọ̀ bára wọn mu ni. Nínú Qur'an, nínú Suratu Tur, Ọlọ́run ọba àlékiọlá ń sọ pa àwọn ọmọ àlìjẹ́nà nígbà tí wọ́n bá dojú kọra wọn tí wọ́n máa bèèrè àwọn léèrè. Wọ́n máa sọ báyìí pé qalu inna kunna qablu fi ahlina mushfiqin. Nígbà tá a wà láyé láàrin àwọn èèyàn wa, ẹni tí ń bẹ̀rù Ọlọ́run ìlàjẹ́. Látara ń dáa ṣe yìí famanna Allahu alayna wa waqana adhab as-samum. Látara bẹ́ẹ̀ Ọlọ́run ṣe dẹ̀ra rẹ̀ lé wa lórí, ó pé ìkẹ́ rẹ̀ lé wa lórí,
wá lọ́wọ́ kó nu ìyà náà ọlọ́run. inna kunna min qablu nad'uhu innahu huwal barrur rahim. tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tá a wà láyé bá a ṣe ń bẹ̀rù yẹn a tún ṣe ìdàpọ̀ ìbẹ̀rù wa tá à ń ṣe a tún ṣe àfọkàtẹ́ dáadáa sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú pé a tún bí ọlọ́run torí pé ọlọ́run ọba ni ọba ọlọ́pọ̀lọpọ̀ orí ọba ọlọ́pọ̀lọpọ̀ ọ̀kẹ́. tábà wọ àwọn sàhábà ridwanullahi alayhim nínú wọn ni Umar radiyallahu anhu. Umar ó jẹ́ nǹkan tí máa ń bẹ̀rù ọlọ́run tí sì máa ń jáyà ọlọ́run gan. níyé inú sísè Umar a máa jáde lálẹ́ a máa jáde lóru láti lọ wo ipò wo ni àwọn èèyàn tí ń darí wà. Umar ń lọ gẹ́gẹ́ bí ìṣesí rẹ̀ ńjọ́ kan ó wá gbọ́ arákùnrin kan tó ń ka Suratu Tur ní òru yìí bó ṣe ń gbọ́ Umar wá fi ẹ̀yìn ti ìgànná lẹ́yìn tí ń gbọ́ ìtì arákùnrin yìí kà. lásìkò yìí ìbẹ̀rù jẹjẹ èyí tí ọlọ́run tọ́ka sí nínú súrà yìí ó kó àárẹ̀ bá Umar radiyallahu anhu tí wọ́n pé àárẹ̀ yìí àwọn èèyàn ọmọ kí ló fa àárẹ̀ náà látara kí ni o látara pé ó gbọ́ àyà Qur'an eléyìí ó kó ìbẹ̀rù jẹjẹ ó kó bá a ní ọkàn. bákan náà Imam Ali radiyallahu anhu òun náà nínú òṣèṣì rẹ̀ ni pé ó kí wọn tán ó kí wọn àṣùbà àti níjọ́ kan Ali radiyallahu anhu ó wá ń bẹ̀rẹ̀ sí máa ṣèrò nípa pé àwọn èèyàn bí àwọn sàhábà wọ́n ti lọ ní Imam Ali àwọn èèyàn bí wọn àti láyé má pẹ̀lú pé níbi ká forí kanlẹ̀ ká ṣe dáadáa ká ṣe iṣẹ́ olóore àwọn tó lè jọ bí wọn àti láyé má. Abu Salman kọ́lọ́mbọ́ ayọ́nu sí ẹni rẹ̀ náà ó sàlàyé báyìí pé ọkàn tẹ́pá bá wò tí ò bá ti sí ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ̀ tí ò bá sí ìjáyà ọlọ́run ìpayà ọlọ́run tí ò bá sí ń bẹ̀ irú ọkàn náà náà gẹ́gẹ́ bí ilé ahoro. bákan náà Abu Hafs òun náà jí báyìí pé ìbẹ̀rù ọlọ́run ìjáyà ọlọ́run bá ní kíọ́lá ìmọ́lẹ̀ ni ó máa jẹ́ fún ọkàn. ẹ̀wọ̀n á rí báyìí pé nǹkan tó ṣe kókó ni fún wa kọjá pé ká jẹ́ nìkan tí a máa jáyà ọlọ́run bá ní kíọ́lá kájẹ́ nìkan tí a máa jẹ́ ọlọ́run bá àríkẹ́ ọlá nínú sí àwọn ẹni rí o ní pé wọ́n a máa bẹ̀rù ọlọ́run ẹ̀rí nínú Qur'an ọlọ́run bá àríkẹ́ ọlá ní innal ladhina yatluna kitaballahi wa aqamus salata wa anfaqu mimma razaqnahum sirran wa alaniyah yarjuna tijaratan lan tabur. ọlọ́run bá àríkẹ́ ọlá ó fi ń ròyìn àwọn ẹni rí àwọn tí wọ́n ka tírà rẹ̀ ọlọ́run ní dájúdájú àwọn tí wọ́n ka tírà òun ọlọ́run tí wọ́n tún gbèrú dúró fọ́lọ́run tí wọ́n ń yọ zàká tí wọ́n ń ná nínú tá a ṣe fún wọn ọlọ́run nírú àwọn ẹni àwọn ni wọ́n ràn kan ẹ̀san àlìjẹ́nà òwò tó yẹ pé kò ní sọ́ọ̀tì tí ò ní padà láíláí òní wọ́n tún sàkọ̀tẹ̀ síwájú ọlọ́run. eléyìí tún fi yẹ wa pé lòsì sí àwọn ẹni rẹ̀ kí àwọn náà ká kọ́ṣe nínú a'malul qulub ká jẹ́ kọjá pé ọkàn wa a máa fi ṣe àfọkàtẹ̀ síwájú ọlọ́run ká má jẹ́ kí ìbẹ̀rù kọ́pọ̀ ju ìṣe àfọkàtẹ̀ lọ torí ìṣe àfọkàtẹ̀ àti ìbẹ̀rù káyméjèèjì ọjọ́ wà bákan náà eléyìí ní tó yẹ pé yóò túmọ̀ sí pé àárín kan orin níwájú ọlọ́run bá àlekè ọlá ṣùgbọ́n tí ìṣàfọkàtẹ̀ tó bá lọ pọ̀ ju ìbẹ̀rù lọ a jẹ́ pé àárín náà dá gẹ́gẹ́ bí àwọn èèyàn kan ni tó yẹ pé àbámọ́dá ni wọ́n ń ṣe ìlélẹ́yìn yóò túmọ̀ sí. bákan náà tí èèyàn bá ń bẹ̀rù nìkan tí kò ṣe àfọkàtẹ̀ eléyìí yóò túmọ̀ sí pé àti jákàn kò nù ìkẹ́ ọlọ́run ọba àlekè ọlá. ẹ̀rí nínú Qur'an bákan náà ẹ̀rí inú ìjọsìn tẹ́pá agbọ́dọ̀ mà ó ní ká máa ṣe àfọkàtẹ̀ síwájú ọlọ́run àti ká máa bẹ̀rù jẹ́. nínú Qur'an ọlọ́run bá alikẹ́lá ó jí wọ́n báyìí pé kul innama ana basharun mithlukum yuha ilayya annama ilahukum ilahun wahid faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wala yushrik bi'ibadati rabbih ahada. ẹ̀rí kájáyọ̀ ọlọ́run káṣí àfọkàtẹ̀ orí nínú ìjọsìn tó yẹ pa gbọ́dọ̀ máa ṣe fún ọlọ́run bàlíkíọ́lá ìlú ló jẹ́. tàbátí wá sẹ́rí rẹ̀ lọ́sọ́dọ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́run eléyìí ẹbọ ṣíṣe ni ó jẹ́ síwájú ọlọ́run bàlíkíọ́lá ẹbọ ṣíṣe dẹ̀ ní ọlọ́run bàlíkíọ́lá ó kọ̀ fún wa ń pa rẹ̀ nínú ayé àtàkà fúnra wọn yẹn ọlọ́run ní rí ànábì àárí ayé níparí Suratul Kahf ọlọ́run ní rí ànábì o sallallahu alaihi wasallam ní tá a gbé ọ̀dìdẹ fún òní pé ìrẹ́ ni máa sọ fún wa pé abara bíi tiwọn ni wọ́n náà jẹ́ ọlọ́run ọba àlekíọ́lá ó máa ń sọ àsọkalẹ̀ wá fún ọ tọ́wájú wọn mọ̀ pé annama ilahukum ilahun wahid ọlọ́run ọba wọn ọba ọ̀kan ṣoṣo ni tí ò pé méjì ọba tí ò lẹ́gbẹ̀ra ẹ̀ ń bá wa ń fẹ́ ojú rere ọlọ́run ọba àlekíọ́lá ń jọ̀gbọ̀dọ̀ àlùkìyámà kí ni ẹni ṣe kí ni o falya'mal 'amalan salihan ó ṣiṣẹ́ olóore wala yushrik bi'ibadati rabbihi ahada ó sì má ṣe pa orogún kankan
pọ̀ mọ́ Ọlọ́run ọba níbi ìjọsìn rẹ̀ bí ti ń wùlé ó ma kí Ọlọ́run kí ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà ju bí ẹni tí ó kà fún wa ṣe bọ́ ẹgbẹ́ àwọn tó bá wa sọ bó ṣe bá wa sọ lọ nínú òsì sí àwọn ẹni rí òun náà ni pé innahum kanu yusari'una fil khayrat wa yad'unana raghaban wa rahaban ẹ̀rí pé nígbà tá à ń sàlàyé nípa pé ní tí ó mọ̀ bẹ fáwọn ẹni rí òun ni pé Ọlọ́run ròyìn wọn pé wọ́n máa sàlápá ń tètè lọ síbi sí olóore bákan náà wọ́n máa pè Ọlọ́run ọba àlekè ọlá lẹ́yìn tí ó máa sàfọ̀kàtẹ́ oore síwájú Ọlọ́run wọ́n tún máa jáyà ìjìyà Ọlọ́run ọba àlekè ọlá wa kanu lana khashi'in wọ́n sì jẹ́ olùtẹríba fún Ọlọ́run ọba ẹlẹ́dàá wọn tó dá wọn kí Ọlọ́run kí ó fi àgbọ́yé ọ̀rọ̀ náà yé wa ju bí ẹni tó bá wa sọ sí bá wa sọ lọ kí gbogbo àná ká gbìyànjú láti jẹ́ pé káwa náà ká jẹ́ tí ó máa ní àfọkàntẹ̀ lọ́síwájú Ọlọ́run èyí tí ń jẹ́ ìran khawfu gangan ìpáyà ẹni tí ń páyà ọ̀nà ìta lè pè lẹ́ni tó páyà Ọlọ́run laysa al-khaifu man yabki wa yamsahu 'aynayhi innama al-khaifu alladhi taraka ma yakhafu an yuhasibahu Allahu 'alayhi ẹ̀rí ẹni tí ń jẹ́ olùpayà táàkì pé ń jáyà gangan kìí ṣe ẹjọ́ pé kẹta jókòó síbi kan bẹ́ẹ̀ látara kó gbọ́ àyà Qur'an àbúgbọ́ ọ̀rọ̀ ànábì kan ọwọ́ àbánújẹ́ ń sunkún ìfọwọ́ pa omi kúrò lójú irú ẹni báyìí kọ́lá pè lólùbẹ̀rù Ọlọ́run ṣùgbọ́n tá a pè lẹ́ni tí ń páyà gangan tòótọ́ alladhi taraka ma yakhafu an yuhasibahu Allahu 'alayhi ẹni tó yẹ kó gbé nǹkan tó lérò pé tóun bá fi lè ṣe nǹkan yìí Ọlọ́run bá àlekè ọlá yóò sì ṣèrò òun lórí ẹ̀ tó wá gbé nǹkan náà jùlẹ̀ bóyá nu kó wò kú o ní bóyá nu kó ṣe àwọn iṣẹ́ tí ò tọ́ ni tó wá gbé jù sílẹ̀ kí Ọlọ́run kó ṣe bu wa ní ẹrú tí a lè máa jáyà Ọlọ́run bá àlekè ọlá kọ́lọ́run kó ṣe wá ní ẹrú tá a lè máa ṣe àfọkàntẹ́ orí lọ síwájú Ọlọ́run innahu waliyyu dhalika wal qadiru alayhi subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين